LIZZY orí ò pé orí ẹ ò pé ó lè ṣe ara ìwọ lè bu àwọn èèyàn ó lè máa lo orúkọ Ìyábọ̀ lójoojúmọ́ kó máa lo orúkọ tèmi kó máa lo orúkọ Ẹsábọ̀dù kó máa lo orúkọ gbogbo wa kó máa fi ṣe show but olórí burúkú voice ẹ tó bá lò wá máa gbé wọn ṣépè kò ní jẹ́ kò ní dáa fún ẹ ìwọ lórí ibú yìí kí ló dé tó ń threaten àwọn ọmọ ọlọ́mọ wàá máa náà máa gbé family wọn síta gbé family wọn síta náà kí ló fẹ́ ṣẹlẹ̀ gbogbo ayé tí mo pọ́ lórí burúkú dìgbòlu whisky ní ẹ̀ náà gbé family wọn síta tó bá bí ẹrẹ òkúkú mọ̀ tó ní ó mọ̀ pé bàbá ṣì lèmi àti ẹ ìwọ fà wá lógo náà ìwọ fà wá ní fèmù ni ìwọ bá wá dé ẹ nìyà so ìwọ kọ́ ló máa sọ fún wa wípé gbàbí má gbàbẹ̀ gbàgbẹ̀ má gbàbẹ̀ àwa là wá train yẹn wọn ọ̀dẹ̀ bí baba ńlá kù wà bá ẹ̀rẹ́ kó wá bọ́ bí kó wá sọ pé anything ọ̀nà cyberspace ká má lò show copyright ẹ̀ ni àbí olórí burúkú ẹ̀ lọ́yẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ certify ẹ̀ wọ́n náà lo voice àwọn èèyàn náà òfin ṣe show tó bá ti wá lo voice ẹ̀ wà máa ní wípé kọ́ máa lò ó ṣì èrè kí ló dé tó gbé sórí social media kí ló dé tó gbé sórí social media ó ṣe lọ kó sínú inú vault kó lọ gbé sínú ilé ẹ̀ kó lọ gbé sínú ilé ẹ̀ kó bẹ gbé sínú inú safe kó máa wò lójú ńbẹ̀ anything on cyberspace we go use am oni da fún bàbá daddy ẹ̀ oni jèrè ẹ̀yin fọ́ àbí tó bá ti ní kẹ́ bá lo voice ohun ẹ̀yin ẹ rẹpẹtẹ bóyá yálà ya ẹ ló ra phone fún yín ló ra data fún ẹ lo voice anybody tó bá wùn yín àwọn tó lógo gan wọ́n lo voice wọn ká máa no lo ṣì wèrè àyàn lórí kó máa ṣẹlẹ́yà mọ́dún léyà lórí social media tó bá ṣẹlẹ́yà wọn nílò ni ó bá wùn ẹ kó bọ́ bí kò sunkún wọn lò bó wùn ẹ kó kéwì wọn lò anything on our cyberspace is something to be used tó bá ṣe fídíò gan wọn á dún ẹ̀ tiẹ̀ orí ẹ̀ dàrú they mad àwọn wo ló fẹ́ máa kó láyà jẹ àwọn ọmọ yẹn náà ló máa purọ́ máa pariwo mọ́ olóṣìbúlì àgbàyà òpònú useless girl orúkọ Ìyábọ̀ tí wọ́n sunkún lójoojúmọ́ tó ń sunkún èèyàn kọ́kọ́ ni wọ́n náà lò tó fi gòkè ẹranko èèyàn kọ́kọ́ ló orúkọ èèyàn kọ́kọ́ lò tó fi gòkè àbá gbogbo àwa tó ń búlì tó fi ń ṣe show tá ń wù ẹ̀ láwò sunkún tó ń wo ẹ̀ rárò rẹ̀ rìn ṣé èèyàn kọ́ làwa náà ta ló wá ti wá sunkún pé kí ló dé tó lo picture tó lo fó ojú ohun mi tó lo ó ń play show wọ́n fi analyse ra ìwọ idiot ẹ̀yin blogger ẹ̀yin content creator ẹ̀yin tẹ́ ń kọ́ ti kíní ẹ lo anything tó bá ṣe pé òun ló máa forí ẹ̀ gbé tọmọtọmọ àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi báyìí orí ara ẹ̀ ló fi ń lù ọwọ́ tọ́gẹ̀dẹ̀ ẹ̀ bá gbé ara ẹ̀ ló máa fi lọ ẹlúùlù ẹ̀ tó bá fa òjò báyìí ó máa rẹ̀ lé lórí tọmọtọmọ ni èpè wèrè wo ló ń ṣe gbogbo àwọn tó ti ṣépè fún ẹ̀ nípa yé wọ́n dà ní òun ló forí gbé torí tá bá ṣó máa fọwọ́ kómi tó ó máa fẹnu kómi ẹ̀ ni tẹ́lẹ̀ dẹ̀ bá ṣòun náà ló máa fẹnu jẹ òun ló ní nǹkan ẹ̀ gbogbo nǹkan tó bá sọ sí tiẹ̀ ló máa jẹ́ a máa gbé family àwọn èèyàn because òun ò ní family ṣé wèrè nẹ́bí ni wèrè lẹ́bí náà so ẹ má kàná ẹ má wò ó fi fún yín popularity ni ẹ nígbà tó bá mọ́nímọ̀sí ṣe ni mọ́nímọ̀sí tajà lọ bí ẹni ẹ fi wèrè blow ẹ forúkọ ẹ ní ẹ fi ní fan base tó bá ti wá fún yín ẹ má dá lóhùn ẹ ignore ẹ sọ pé wèrè lóhùn wàásù ẹ wá wòran ẹ ignore ẹ má dá lóhùn because ó máa wá wẹ́ẹ́ tó máa bá ṣe fúráká ẹ ṣe bí pé ẹ mọ̀ nǹkan tó ń sọ ó máa fún yín fèmù lọ́fẹ̀ẹ́ tẹ́ ẹ̀ sanwó fún ìpolówó burúkú tẹ́ ẹ̀ sanwó fún ó ẹ má wọrí ara yín èpè òdẹ níbu ẹ inú ilé ẹ náà lè pé ẹ ti ń jà ẹ máa parọ́ mo mọ́ yín ẹ̀yin náà máa gbé kó wá bẹ́ mi sọ pé kí n má lo voice tí mo rí lórí social media àpápájọ wọn jọ̀wọ́ etí ẹ mo fò lóṣì dé mo ní kó lọ jalè ń dùn mọ́ta lórí burúkú látọ̀ lọ jalè ń dùn mọ́ta tó wá ń kọ́ra mọ́ everybody ṣé ká má post nǹkan tá a rí ni ṣáwà la tẹ̀lé ẹ lọ síbẹ̀ ni ṣáwà la ní kó lọ jalè ni kó dàrán borí lórí burúkú ọmọ òfò òní nǹkan tó máa ṣe fún yín kò sí ẹ lo voice bẹ́ẹ̀ bá rí
ẹ lo content ẹ ṣe nǹkan tẹ́ bá wùn yín, it is allowed. Ẹ má fọ̀ for anybody. Ẹ jayé yín lọ. Ẹ má fọ̀ fún ẹnu o, ẹnu ò ṣe. Ẹ má fọ̀ fún wèrè kò lẹ́nu ń bẹ̀. Kò lè sí nǹkan kan tó máa ṣe ẹ̀rà lọ́wọ́ ẹ̀ ní ẹ rí lórí social media, it is everywhere. Until tẹ́ bá mọ̀ òfin social media, that is when you will understand. Tí kò bá fẹ́ kéèké ṣe ẹni kó yọ kúrò lórí page yín, that's the only thing she can do. Kó yọ kúrò ṣe ẹ bú ni, ṣe bẹ́ẹ̀ kọ́ mímíkì ni, ẹ bú ẹ ṣépè fún náà, ẹ mímíkì nǹkan tó ń sọ ni, ẹ mímíkì ẹ ni, so there is no crime in that. Wọ́n wá ń bú ní comment section kò kọ̀yìn, èèyàn kan ló ní kó máa bá gbogbo ayé jà. Ẹ̀yin èèyàn wa, ẹ ti gbọ́ nǹkan tí arábìnrin yìí tí ó sọ nípa Lizzy Anjorin. Arábìnrin tí ẹ wò nínú fídíò yìí òní gbogbo wa mọ̀ sí JOKOTADE, èyí tí Lizzy Anjorin tó ti ń bá fa wàhálà láti ọjọ́ pípẹ́ wa. Ẹ ti gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yìí tí ó sọ, ó mà wà lágbára báyìí o, ẹ̀yin èèyàn wa. Wọ́n sọ̀rọ̀ anything ní comment section kò kàn yín, èyí tí post mímíkì, ẹ̀yin lẹ type ní àbórúkọ yín. Orúkọ yín kọ́ ló ń type náà, kó lọ ilé àwọn tó ń bú tọ́jọ́ níjà náà. Ẹ má stress ara yín jàre, ire o. Ó dàbọ̀.